Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà kú ìrọ̀lẹ́ léyìí o. Mo kóyún onímọ̀ káfẹ́ẹ̀dì. Ọmọdé inú ilé yìí mo kí yín. Àgbàlagbà inú ilé yìí mo kí yín, gbogbo ẹ̀yin màjèṣí mo kí wọn lólódì kan o. Ẹ kú ìkàlẹ̀. Òkùnkùn lápá ní Máyọ̀dá. Dáadáa, nígbà wo? Tẹ́tẹ́tẹ́, nígbà rẹ̀ ọ̀gá ní títà ayé wẹ̀kúlé ọ̀run o. Ṣèbà fúnra. Mo ṣèbà lọ́wọ́ gbogbo ẹ̀yin ajúnilọ. Gbogbo ẹ̀yin tẹ́ morúkọ tẹ́wé jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ morúkọ tí egbò jẹ́. Gbogbo yín mo kí o, ẹ kú ìkàlẹ̀. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ kú ìkàlẹ̀. Máyọ̀dá ooo, yèyé mi apani Máyọ̀dá. Ìbára fún ọ, wà fún ìwò. Nígbà. Ẹ kú ìjókòó, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ fetígbéyàwó ọ̀rọ̀. Dẹ́rẹ́bà àwàyè lẹ́ẹ̀ máa wà o. Gbogbo ẹ̀yin èrò tẹ́ wà nù mọ́tò yìí ẹ̀ gúnlẹ̀ láyọ̀. Àdélébáre lélẹ́dùn ọ̀ ṣe ti yín o. Òjò kì í rọ̀ kọ́ tàṣe lẹ̀, ire gbogbo wa ò ní tàṣe gbogbo wa o. Gbogbo ẹ̀yin aláboyún wẹ́rẹ́ lẹ́ẹ̀bì. Ẹ̀yin tẹ́ ń tọ́mọ lọ́wọ́ àwòyè lẹ́ẹ̀wò ọmọ yín o. Elédùà yóò kàgbo fún àwọn ọmọ yín, yóò bá yín wò wọ́n. Ẹ̀yin tẹ́ ń wojú Olúwa tọ̀sán-tòru, ọlẹ̀ ayọ̀ yóò sọnù yín, kò ní fún yín lọ́mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní fún yín lọ́mọ bàjẹ́ ń sinmi. Ọmọ awo kò ní jà ìsọmọ awo. 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 Wáyé, wáyé. Ẹ̀ní kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí fún wa lónìí? Èso kan bẹ wọ́n ń pè ní tàǹgìrì. Elédùà parí àṣírí sára èso yìí. Ó jẹ́ ohun táwọn ọ̀jọ̀gbọ́n máa fi sọgbọ́n ọnú. Àwọn àgbàlagbà ní ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ ń bẹ lábẹ́ ewé. Tàǹgìrì. Ewé tàǹgìrì ó wúlò. Èso tàǹgìrì ó wúlò. Ọmọ inú tàǹgìrì ó wúlò. Gbogbo ẹ̀yin ìyálọ́jà ló wúlò fún o. Oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ ọ́fíìsì, gbogbo ẹni tá a bá pèlè èèyàn ló wúlò fún. Èyí da téèyàn bá ń lò ó. Tí a bá ń lò ó wúlò púpọ̀. Ó wúlò púpọ̀. Ìyálọ́jà mi lọ yáwó alájẹmásùn ni, owó kọ́múlé láńtà. Gbogbo ẹ̀yin tẹ́ gba owó yìí, ọ̀nà onídìímọ̀ yín ẹ̀ẹ́rì san o. Ayé ò ní laṣọ gbèsè bọ̀ yín lọ́rùn. Ìran àwòjù tẹ́lòmíì wò ní jẹ́ káyọ́ laṣọ gbèsè bọ̀ lọ́rùn. Kò tó nǹkan tẹ́lẹ̀ ní ń wo ọ̀rọ̀ ara rẹ̀ ní gáyọ́ laṣọ gbèsè bọ̀ lọ́rùn. Wọ́n ń sá kò sí nǹkan kan òun ní ayé fi laṣọ gbèsè bẹ́ẹ̀ lòmíì lọ́rùn. Ayé ò ní laṣọ gbèsè bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́rùn o. Wáyé, wáyé, orí ọ̀tá mi lè torí ẹran. Orí ọ̀tá mi lè torí eku. Orí ọ̀tá mi lè torí ẹja. Orí ọ̀tá mi
tàǹgìrì díẹ̀ lára àṣírí tí ọba mi òkè tó pamọ́ sí ara tàǹgìrì rèé o. ẹ wo ara tàǹgìrì yìí ẹ rí tó funfun kan wà ńbẹ̀. ajé ni ìyálájé bàbá lọ́jà ọ̀sẹ́ni tí ó lè lò ó. tẹ bá ń lò ó ẹ ní máa sáré kiri mọ́. pàápàá jùlọ ẹ̀yin ìyá mi tẹ̀ ń tajà. ó wúlò fún yín oníṣẹ́ ọwọ́ ọlọ́jà títà kọ̀ǹtráktọ̀ gbogbo ẹ̀dá ènìyàn ló wúlò fún. ọlọ́fọ̀ kan tó pa ìwọ sọ ha gbogbo ara tàǹgìrì ha gbogbo ẹ̀ ha. tó bá ti ha gbogbo ara rẹ̀ májàmú kan wá lóní o sórí funfun ara rẹ̀ jẹ́ kó jẹ́ èyí tó jẹ́ kó funfun yìí pọ̀ lára rẹ̀ gan-an làwọn àgbàlagbà fi sọ wípé èyí tó bá kajé dáadáa tàǹgìrì tó kajé ìtumọ̀ tó kajé ni pé tí funfun ara rẹ̀ yìí tó pọ̀ dáadáa ìmúni jẹ́ pé ọ̀kajé tó bá ti wá ha tó funfun ọ wá kó dà sójú ọlọ. ewé kan bẹ àwọn àgbàlagbà á máa pè é ní ewé ọ̀là. ewé ọ̀là yìí ó wà mẹ́ẹ̀. ewé òmísìmísì gogoro yóò wà mẹ́ẹ̀. ewé òmísìmísì pẹlẹbẹ yóò wà mẹ́ẹ̀. ṣùgbọ́n májẹ̀mú ni pé tútù ló gbọ́dọ̀ jẹ́. ewé yìí èsèwé tó mú láti rí o ewé tó wà níbi gbogbo káàkiri ni o ìjìyàn yín tẹ́ wà nù èyìnbó o. èso kan bẹ wọ́n ń pè ní èso àǹbèrè àǹbèrè yìí a máa korò èso àǹbèrè yìí a sì ń bọ̀ lórí òun náà a máa korò ẹ bá ti bu bí díẹ̀ báyìí wọn kò níye ẹ fà kó dà sójú ọlọ yóò jẹ gbígbẹ èyí tó gbẹ dáadáa. ìlẹ̀kẹ̀ kan ń bẹ lọ́dọ̀ àwọn eléwé ọmọ tẹ bá ti ní ìlẹ̀kẹ̀ itún kí ni mo pè é ìlẹ̀kẹ̀ itún kí ni mo wí ìlẹ̀kẹ̀ itún. ìlẹ̀kẹ̀ kan tó ń bẹ wọ́n ń pè ní ìlẹ̀kẹ̀ ifà kí ni mo pè é ìlẹ̀kẹ̀ ifà ẹ gbọ́ dáadáa ìlẹ̀kẹ̀ itún. ẹlẹ́lẹ́kejì ìlẹ̀kẹ̀ yìí òun ní ìlẹ̀kẹ̀ ifà ẹ wàá lọ gbogbo ẹ̀ pọ̀ lọ́mú bóò láti wá lò ẹ máa bá mi bọ̀ wá. ẹlẹ́ẹ̀mọ bẹ́ẹ̀ ṣe lò ó ẹ̀ẹ̀mọ bẹ́ẹ̀ ṣe lò ó ẹ lè pò ó mọ́ ọṣẹ. kí ni mo wí? ẹ pò ó mọ́ ọṣẹ. à á sì dà á sínú ìpara. ẹlẹ́ẹ̀gbọ́n à á dà á sínú ìpara. tẹ bá ti dà á sínú ìpara. àwọn bàbá wa látijọ́ wọn a máa lo lọ́fíńdà bíntù. wọn a máa lo lọ́fíńdà bíntù. láyé àtijọ́ wọn a máa lo ìpara jẹ́ẹ̀tì. The Bluetooth device is ready to pair. ìpara jẹ́ẹ̀tì. The Bluetooth device is connected successfully. ìpara jẹ́ẹ̀tì yìí yóò jẹ́ ìpara tó jẹ́ funfun. tí wọ́n bá ti dà á pọ̀ mọ́ wọ́n máa fi para lọ bí iṣẹ́ wọn. ní agbára Ọlọ́run èèyàn ò ní lọ bẹ́ẹ̀ kọ́bọ̀ bẹ́ẹ̀ yóò rí tiẹ̀ ṣe. tí a bá lọ ọjà kò ní lọ bẹ́ẹ̀ kọ́bọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ èèyàn máa yá kíákíá gbogbo nǹkan máa lọ létòlétò.
èèyàn máa lò ó lọ bí iṣẹ́ rẹ̀ ó dáa púpọ̀ nǹkan máa ṣe kánmọ́kánmọ́ fún yẹn kódà bẹ́ẹ̀ bá ń lò ó gbèsè jíjẹ yóò jìnnà sí yàn kìí gbé èèyàn ó lè jẹ gbèsè nǹkan máa lọ déédéé ó de ní ìwúlò ara tàǹgìrì ní wí o tá a bá wá já ewé rẹ̀ tútù á lọ lọ́mú pẹ̀lú ewé ọ̀là á wá fi káfúrà pẹlẹbẹ a lè fi méjì sí a lè fi mẹ́ta sí á lọ gbogbo ẹ̀ pọ̀ á wá fi ọṣẹ funfun pò ó pẹ̀lú omi àgbọn á wá kó sínú òkè funfun á fi lọ́fíńdà sí lọ́fíńdà tó bá wù ọ́ ní òfin pò ó dè mọ́lẹ̀ fúnjọ́ mẹ́ta kó máa fi wẹ̀ lágbára ọlọ́run ó ní lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ kọ bọ̀ bẹ́ẹ̀ ọ máa lọ re ó sì máa rí tajé ṣe bọ̀ wálé ni àǹfààní ńlá lélẹ́yìí ẹ máa ṣe ìyẹn náà lọ bẹ́ẹ̀ o tàǹgìrì àmú tàǹgìrì àwọn àgbàlagbà tẹ ẹ bá pa á ní pánsá kí ni Yorùbá ń pè ní pánsá ṣe mọ̀ bóyá bá ra ọsàn tá a la ọsàn méjì àwa ní làwọn láàrin ibi orí rẹ̀ láàrọ̀ra yọ ní kóróbótó àrọ̀ra yọ kíní orí rẹ̀ ní kóróbótó tá a bá ti yọ orí rẹ̀ ní kóróbótó tá a bá ti yọ orí rẹ̀ ní kóróbótó á wà wọ gbogbo tinú rẹ̀ tá a bá ti wọ gbogbo nǹkan nù rẹ̀ á wọ̀ ọ̀dà alẹ́ tá a bá ti wá wọ̀ ọ̀dà alẹ́ á wà mú ẹyin pẹ́ẹ́pẹ́yẹ a lè lo mẹ́ta a lè lo mẹ́rin á jò sínú ẹ̀ tá a bá ti jò sínú ẹ̀ á wà gbé kaná tó bá ti jiná nínú kíní tàǹgìrì yìí tó bá ti jiná nú ẹ̀ á máa wà á jẹ ẹ máa dán wò ẹ rí i pé gbogbo nǹkan máa ṣùgbọ́n o ẹni tí bá ń ṣàgbèrè ò lè lo sẹ́yìn kọ́ jẹ́ fún o tó bá ń lo sẹ́yìn tó ń ṣàgbèrè kò lè jẹ́ fún o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lò yóò bá yín lára mu o èyí jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ nípa tàǹgìrì ọ̀pọ̀ o onípọ̀ láwọn o díẹ̀ tẹ́ kọ́kọ́ bù lámbẹ́nu orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà oríkì ìbalẹ̀ kọ́ máa yí nǹkan o gbogbo bí a bá ń lọ ní rere a máa ríre gbà wálé o àdákì ìrókò ẹ̀ mọ́bọ̀ alẹ́ ìdàkì ìrókò ẹ̀ mọ́bọ̀ alẹ́ o wọ́n lápá ń dẹ̀dẹ́ bá rò kó tọ́ bá rọ̀sán ilé ní fàgbọ́ sí o lé koko ń tagbé o gbogbo ẹ̀yin fẹ́ wà lájò ẹ̀ ní rámájò o ẹ̀ ní rógun ẹjọ́ o ẹ̀ ní rógun òṣè o ànàmú ń tọ̀gà gbogbo ẹgbẹ́ yín bá ti ń ná ẹ̀ bá wọn ná ẹ̀ ní bá wọn ná jú o bí ẹgbẹ́ yín bá ti ń lò ẹ̀ bá wọn lò o ayé ò ní fure gbogbo wa ṣàpínlẹ̀ o tó a kì í bá a mọ̀ èèyàn fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀ ni àbí ó fẹ́ ṣàmójútó lórí ìrìn àjò rẹ̀ àbí ó fẹ́ tọ́jú àìsàn ọlọ́jọ́ pípẹ́ léyìí tí ewé àtegbò lágbára lórí rẹ̀ tí èsè tẹ́lẹ̀ èbó torí tó bá gbé dọ́dọ̀ wa tó bá jẹ́ tẹ́lẹ̀ èbó ẹsẹ̀kẹsẹ̀ láàsọ fún yín pé eléyìí èsè tiwa tẹ́lẹ̀ èbó lọ́jọ́ mọ́. nọ́mbà wo lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ wa lórí WhatsApp group àbí tẹ́lẹ̀ fi kàn sí wa +234 80 3298 3298 àwọn èèyàn ní mo sáré wí +234 80 3298 3298 ìkànnì nínú nọ́mbà ẹjẹ mú kàn sí wa +234 81 33 155 111 +234 81 33 155 111. Ẹ bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ ẹ má fi WhatsApp call pè mí o
ẹ má fi mẹ́sẹ́ẹ̀jì sílẹ̀ fún mi láyè dájẹ́ pé abájọ ọlọ́rọ̀ tẹ́lẹ̀ o tọ́ bá pè mí dàrẹ́tì látòrí fóònù ẹ̀ èmi náà sì jẹ́ pé a kì í bá a mọ̀ ọ̀tẹ́ bá darapọ̀ mọ́ wa lórí WhatsApp group má sẹ́ndì stíkà o má sẹ́ndì fídíò o má lọ gbé líǹkì tí kì í sara ẹ̀ wá o wọ́n yọ kúrò tó wáyé sí yọ kúrò o lè padà wọ bẹ̀ mọ́ o ọ̀fẹ́ ni o ẹnìkan ò gbowó wọlé gúrùpù lọ́wọ́ ẹnìkan o ire 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 kàbìtì kọ́ máa yí wọlé ẹnìkan ọ̀kan wá.